iṣẹ́ gbogbo wa pátá gbogbo ẹ̀yin viewers wa nílé àti lóko ẹ ṣé gan ni a dúpẹ́ lọ́wọ́ yín. Fídíò yìí mo fẹ́ fi buttress point mi lórí ọ̀rọ̀ man kan tí wọ́n ń pè ní AK47 àti lórí fídíò tí ó ṣe jáde tí mo bá pàdé ní àná. Ọ̀pọ̀lọpọ̀ náà ló ń bá fídíò tèmi náà jáde ló ń bá pàdé, ṣùgbọ́n àníbi tá à ń sọ pé a ní a fẹ́ mú yín kúrò nínú oko ẹrú. Ẹ̀yin tẹ́ ń wò wá ní o, àwa ríra wa bẹ́ẹ̀ pé ojú tàwa ti là. Àwa ń sọ fún àwọn tí wọ́n ń wò wá tí wọ́n sì ń gbọ́ wa pé àní wọ́n ti dí yín lójú tẹ́lẹ̀ rí. A fẹ́ là yín ní ojú gẹ́gẹ́ bí ohun tí Ọlọ́run tó rán àwa. Ẹ lọ wo statement bàbá Sunday Igboho dáadáa. Bàbá Sunday Igboho ti jáde, kò ń ṣe àṣìsọ ọ̀rọ̀, kì í ṣe àṣìsọ ọ̀rọ̀ rárá. Bàbá Sunday Igboho ó ti jáde, ó ti sọ wípé òun ò nídìí wòlíì kankan kó sọ àsọtẹ́lẹ̀ fóun rárá. No, wọn ò nídìí ẹ̀. Tí gbogbo kìíní yẹn ń lọ, èyí àsọ tiẹ̀, tọ̀wọ́n àsọ tiẹ̀, everything was confused. Ẹ lọ wo Mósè tí Ọlọ́run rán níṣẹ́. Kò rán èèyàn sí Mósè pé kó lọ sọ fún Mósè wípé àwọn nǹkan báyìí ló máa ṣẹlẹ̀. Ẹni tó Ọlọ́run rán níṣẹ́, Ọlọ́run máa ń bá sọ̀rọ̀ fúnra ẹni. Because when people begin to speak like this, they will confuse that person. Mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ yín. Most of these people that is commenting, mo máa ń wo ọ̀pọ̀lọpọ̀ yín pé Ọlọ́run ò ní jẹ́ kẹ́ jẹ́ adọ́run mọ́tọ́. Ẹ mọ̀ pé there is some people God has spared them for a special assignment. Ọlọ́run ò rán èèyàn sírú àwọn èèyàn bẹ́ẹ̀. When we are talking about a special assignment, nírú assignment tẹ̀rí tí wọ́n ń pè ní Yorùbá nation yìí, Ọlọ́run kò ní rán èèyàn sórí ẹ kó lọ sọ fún Ọlọ́run máa bá sọ̀rọ̀ fúnra ẹ̀ tó pé Ọlọ́run ló rán iṣẹ́. Ìdí tí bàbá Sunday Igboho ṣe jáde nígbà yẹn nìyẹn wípé kò àwọn ò need anybody. Ẹ lọ máa gbàdúrà. All you need to do, you should to come out. Jáde. Àwọn bàbá Sunday Igboho ni kò lè dá ìjà yìí. Bí AK47 or 47 tó bá ń sọ ohun tó ń sọ yẹn, ohun tó ń sọ ni pé kó lọ dání kó lọ máa ja ìjà. Ìwọ náà bọ́tà, nǹkan tá à ń sọ nìyẹn. Bọ́tà. Gbogbo ètò òjókòó sórí iṣẹ́ tó ń sọ yẹn kọ́ là ń sọ. Nínú ṣọ́ọ̀ṣì yẹn gangan sẹ́, ibẹ̀ gangan ló jẹ́ kó o ti kọ́kọ́ bẹ̀rẹ̀ to educate people in the church, not kó o wá jókòó sínú pálọ̀ ẹ̀ kó ló fẹ́ máa ó fi yẹn disguise láti máa ti jẹ́ pé àwọn lérò pé o wà lẹ́yìn Yorùbá nation. Mi ò lóòsì ń bẹ o, but listen to me. From your church, go and start inside your church. Begin to educate people there nípa Yorùbá nation. Jẹ́ kí gbogbo ayé mọ̀ wípé òun sọ nínú ṣọ́ọ̀ṣì yẹn nípa Yorùbá nation. Jẹ́ kí ìwọ lọ wò wá now. No, there is no preaching I will drop every Sunday that tí kò ní ṣiṣẹ́ pẹ̀lú Yorùbá nation. Tó pé ohun tá a gbà ni. Ṣàdúrà tó tẹ gbà ní Sunday service lánàá, ìyẹn ò tó fún Ọlọ́run láti make sure wípé Ọlọ́run save Sunday Igboho. Ẹ má máa jẹ́ ká máa tanra wa. Tẹ bá fẹ́ sọ prophecy rorí ẹ̀ wípé èèyàn kan wà tó ń gbọ́ mi tó mọ̀ ń gbọ́. Èmi ò ní kó má kí gbogbo yín má gbàwé on the 10 o. Ṣùgbọ́n it's just a waste of time. It is not a prophecy from God. It is a fake prophecy. Kò sóhun tó lè ṣe Sunday Igboho, Ọlọ́run ló rán níṣẹ́. Òun náà dẹ̀ mọ̀ wípé Yorùbá burú. Yes, ó mọ̀ bẹ́ẹ̀. Wọ́n ń ṣọ́ra wọn.
pẹ̀lú Yorùbá kì í ṣe tiẹ̀ Ọlọ́run ló máa sọ fún pé ṣọ́ra Ọlọ́run ń bá bàbá sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Enough of fake prophecies. Ẹ jẹ́ kí gbogbo wa ká lọ jókòó lórí ọ̀rọ̀ Yorùbá gangan kì í ṣe ẹjọ́ wèrè ẹjọ́ kiri àdúrà tó ẹgbàá ṣọ́ọ̀ṣì lánàá ìyẹn ò tó kàṣẹ tó wá fi ọjọ́ kan sílẹ̀ it's a waste of time. Kí ló dé tẹ́ ṣe ń deceive ara yín? Ó dẹ̀ lọ wo àwọn tí wọ́n ṣoríire lénìí àwọn orílẹ̀-èdè tí wọ́n jẹ́ èèyàn lénìí ṣé bẹ́ẹ̀ ṣe ń gbàdúrà yìí náà làwọn náà ń gbà. Don't deceive people. AK47, that prophecy, it is not from God. O tún lanu ẹ̀ o ní tí wọn ò bá ti ṣe Yorùbá máa wà nínú oko ẹrú 100 years mi ṣe pórí ẹ ti dàrú. That is not a prophecy. No God can say that. I am telling you. Níbo lo ti rí? Nínú rẹ́ẹ̀mù wo lo ti rí? Níbo lo ti gbọ́? Nǹkan tó ń pè ń wòlíì nìyẹn. Ẹlòmíì máa dí ọ̀rọ̀ wá síwájú màmá pè lọ́wọ́ pé níbo lo ti rí? Rẹ́ẹ̀mù wo lo wọ̀ tọ́lọ́run ti sọrú yìí fún ẹ? The prophecy is not from God. I say it. You can challenge me. AK47, challenge me. That prophecy you drop about Sunday Igboho and Yoruba nation, it is not from God. Ohun tó kọ gbé jáde káwọn kó lè kó àwọn èèyàn sínú ìpayà ni. Kó lè kó àwọn èèyàn sínú ìpayà ọkàn. Sunday Igboho ṣe nǹkan tá à ń sọ nípa àwọn blogger náà nìyẹn. Àwọn tó kàn máa kàn dé orí íńtánẹ́ẹ̀tì tó kàn máa ní police he stop Sunday Igboho náà. Tẹ́ bá dẹ̀ máa wo báyìí ẹ máa pé nǹkan mi ló wà ń bẹ̀. The same thing náà ló ṣe kankan náà nínú ẹ̀. Má kó àwọn èèyàn sí ìpayà. Sọ fún wọn what is necessary. Ohun tó ní láti sọ fún wọn ohun ni kó sọ fún wọn jẹ́ kí wọ́n lọ máa di ẹrù ogun sẹ́. Stop lying for people. Ẹ sọ fún àwọn ọmọ Yorùbá kó lọ máa di ẹrù ogun. Àdúrà ò lè ṣe kankan níbi tá a wà yìí mọ́. Olúwa ti fún wa ní go ahead ẹ lọ jà ojú ẹ ti fọ́ orí yẹn pé ìjà ló máa ṣe àbí. Don't let people to start wasting your time. Fúlàní ti wọlé ẹrù ogun ti wálé wàláì. Ṣé pé apá Benue ò lè ka mọ́? Ṣé pé kò lè ka mọ́? Ọ̀pọ̀lọpọ̀ àwọn stéètì náà ni apá àwọn ò lè ka mọ́. Fúlàní ti wọlé wọ́n kàn ń wo ó sì ń wo Èkó ni wọ́n ń wo Èkó níran ni wàláì kò dẹ̀ sí ni tí wọ́n ṣe ń wo Èkó níran nítorí Tinubu ni nítorí Tinubu àti Fúlàní àtàwùsá ìkọ̀kan náà làwọn méjèèjì. Ìdí tó pé wọn ò fún Èkó ní wàhálà nìyẹn. Dodo àwọn tí stéètì tí ò bá ti lè ṣe tiwọn wọ́n máa fún stéètì yẹn ní wàhálà. Ojú ẹ orí yẹn àbí Ọlọ́run ò sọ yẹn fún ẹ orí ẹ ti dàrú. I am telling you mo ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ AK47 ẹ̀yin èèyàn Ọlọ́run rún èmi jáde ní kí n wá la ojú yín. Ṣé ẹ gbọ́ mi? Àwọn èèyàn lè blọ́ọ̀kì ojú yìí ṣùgbọ́n èmi máa la ojú àwọn èèyàn kò sí bẹ́ẹ̀ yẹn fẹ́ ṣe kò sọ̀rọ̀ ń bẹ́ o. Èmi ò láwẹ̀ kan tó mi fẹ́ gbà. Ọlọ́run sọ fún mi wípé nǹkan kan máa ṣe Sunday Igboho lábẹ́ bó ti wù kó rí. Bá ṣe ń jẹ̀jà gbára yìí káwa náà lọ máa expect wípé wọ́n máa fèsì wa níjọ kan. Àwa náà dẹ̀ adẹ́ ń di ẹrù ogun. That is a normal thing. Only face anybody at any time and it is a normal thing. Àwa náà ń dẹrù ogun sílẹ̀ kò sí ọ̀rọ̀ lórí ẹ̀. Tẹ̀kí ẹ̀kọ́ wọn máa jáde ẹ̀kẹ́ máa gbàdúrà fún Sunday Igboho ṣé Sunday Igboho ni kò gbàdúrà fún un. Ó ti sọ enough of fake prophecy. Ẹ má dà lórí irú ẹ fi sílẹ̀ ẹ jẹ́ kó concentrate. Ìwọ ni kó lọ prepare gbogbo àwọn ọmọ ṣọ́ọ̀ṣì ẹ AK47 wípé kí wọ́n lọ prepare fógun. Ká lè jọ ja ìjà Yorùbá yìí ní àjàyè pé ká máa káwọn ọmọ lọ́lẹ̀ ohun tó sọ ẹ̀ ń kọ́ àwọn ọmọ ní ọ̀lẹ ẹ̀yin lẹ báyé dodo àwọn ọmọ Yorùbá jẹ́ ẹ̀ dodo ẹ̀yin wòlíì olórí burúkú ilẹ̀ báyé wọn jẹ́ ẹ̀ ń kọ́ wọn ní ọ̀lẹ ẹ̀ ò kọ́ wọn bí wọ́n ti máa bí ọwọ́ wọn ṣe máa ja ìjà ogun. Kọ́mọ obìnrin Israelite lọ wò wọ́n dáadáa àwọn ni wọ́n wà lórí iṣẹ́ ààbò tó nípọn ní Israel. Gbogbo àwọn obìnrin ti yín ẹ̀yin kọ́ wọn ní ọ̀lẹ wọ́n máa lọ máa gba 1,000 kí lọ́wọ́ politicians nítorí pé wọ́n fẹ́ dìbò politicians. Enough is enough. Don't do that. Ẹ lọ gbàgbé ẹ̀. Èmi ò dáwọ́ ẹ̀kọ́ tó mi fẹ́ gbà o kò ṣí ẹ̀ kò jẹ́ káwọn èèyàn gbọ́
on the 10th of June fake ló bá wá. Kò sí nǹkan tó lè ṣe Sunday Igboho, Ọlọ́run ló pe Sunday Igboho, ẹ fi sílẹ̀. Èyí tó wà consign òun ni kẹ́ lọ máa ṣe. Thank you very much. Continue to share. Ẹ jẹ́ kí wọ́n mọ̀. Continue to share. My name is Prophet Babaconfirm JP. Ohun tó Olúwa rán mi, òun lèmi sọ. Ohun tí ẹnu rán àwọn, ohun tí ẹnu rán àwọn àti àgàbàǹgebè 419. Ọkọ̀ tó fẹ́ fi dodo yín sínú wàhálà, òun làwọn ń sọ yẹn. Ẹ ṣé gan ni, ẹ share, ẹ subscribe. Mi ò gbowó lọ́wọ́ Facebook, mi ò gbowó lọ́wọ́ YouTube rí o. Lóye mi tó ní dọ́kúmẹ̀ntì tán ní ká kó wá gan, mi ò ráyè. Tó pé ohun tèmi kọ́ mọ̀ ni pé kémi drop nǹkan tí mo fẹ́ drop síbẹ̀. Ó tán. Ẹ̀yin màmá wa ẹ share, ẹ dẹ̀ subscribe. Subscribe tèmi mì ní wípé kí iṣẹ́ tá à ń ṣe yìí lè fẹ̀ káwọn èèyàn máa gbọ́ níbi dodo. That is all. Èmi kò ṣe nítorí owó. Ẹ ṣé gan ni. God bless you.